الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن تبع مسلكه إلى يوم الدين. أما بعد، أقبل الله سبحانه وتعالى أتركاتي fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run tí a tọ́ fún wọn lórí ànábì nìkan kún bá wọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ ojú ọ̀nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí dọjọ́ ẹ̀san. Eléyìí ni ìtẹ̀síwájú níbi àlàyé tí à ń ṣe fúnra wa. Èyí tírà tí à ń fi ń ṣàlàyé fúnra wa òun náà ni tírà At-Tawhidul Muyassar. A bá àlàyé náà dé ojú ewé 20 tó yẹ sí kí ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àlàyé lónìí. Ibi tí a fẹ́ bọ́ sí lónìí, ibi tó ṣe pàtàkì ni, tó yẹ kémi àti ẹ kí a mọ̀, pàápàá jùlọ ìyẹn ọmọ ẹ̀yà mi tí a wà nílùú wa, ìlú Nàìjíríà. Ogun wọn pani lónìí, wọ́n pani lọ́la, wọ́n jí ẹnìkan gbé, wọ́n rí ẹnìkan níbi tí wọ́n ti yọ nǹkan lára rẹ̀. Eléyìí ní inú nǹkan tó yẹ sí pé àlàyé rẹ̀ ó fẹ́ bọ́ sí ibi tí a fẹ́ wọ̀ lónìí ni. Tó gbogbo nǹkan táwọn èèyàn ń ṣe lọ́tún lósì yìí, a rí wípé kò jámọ́ nǹkan kan ju pé gbogbo wọn fi ń ṣe ẹbọ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ni. Lóòótọ́ ẹlòmíì fi ń wá agbára, lóòótọ́ ẹlòmíì fi ń wówó, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó ń bẹ́ sí abẹ́ pé wọ́n ń ṣe ẹbọ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala. Torí ẹ̀, ibi tí a ti gbé àlàyé náà lónìí òun náà ni ojú ewé 20 tí àfáà ti ń sọ wípé ash-shirk, ìṣe ẹbọ, ìmọ̀rogún pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, ta'rifuhu, àlàyé rẹ̀, wa aqsamuhu, àti àwọn ọ̀nà tí ó pín sí. Àfáà ní pé ta'rifu shirk, àlàyé ẹbọ. Tá bá ní ẹbọ nínú èdè Lárúbáwá, nǹkan tó ń pè bẹ́ẹ̀ òun náà ni al-ishrak wal-muqarana. Òun náà ni kí a fi nǹkan jọ nǹkan. Eléyìí òun nìkan tí wọ́n ń pè nínú èdè. Ṣùgbọ́n tá bá ní pé ẹbọ nínú òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tó bá sọ pé èèyàn ń ṣe ẹbọ nínú òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó lọ́wọ́ sọ̀ kalẹ̀, òun náà ni taswiyatu ghayri llahi billah. Òun náà ni ká mú nǹkan tí ó kì í ṣe Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká fi wí Ọlọ́run Ọba fima huwa min khasa'isillah, nínú nǹkan tó yẹ sí wípé ó jẹ́ nǹkan tó yẹ sí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló ní. Eléyìí òun náà ni ẹbọ ní àlàyé rẹ̀. Wọ́n ní aqsamu shirk. Wá rí àwọn ọ̀nà tí ẹbọ pín sí. Wọ́n ní pé ash-shirku ó pín sọ́nà méjì. Shirkun akbar, òun náà ni ẹbọ tí ó tóbi, òun náà lákọ̀ọ́kọ́. Wa huwa kullu shirkin atlaqahu ash-shari', òun náà ni gbogbo ìran ẹbọ tó yẹ sí pé ó wá nínú òfin pé kíní ẹbọ ni. Wa kana mutadamminan li khurujil insani an dini, tó wá jẹ́ sí wípé ìṣeré ó kó sínú pé ẹni tó bá ti ń ṣe nǹkan yẹn ó ti jáde kúrò nínú ẹ̀sìn. Ya'ni ẹni náà kì í ṣe mùsùlùmí látàrí pé ó ṣe ẹbọ. Eléyìí ni ẹbọ, òun náà ni ìpín alákọ̀ọ́kọ́ nínú ìran tí ẹbọ pín sí. Òun náà ló lè fi ń tóbi jù pé ẹbọ tó yẹ pé tí ẹ bá rè ti ṣe eléyìí ó ti mú yàn kúrò nínú ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ń ṣe ẹ̀sìn Ìsìláàmù nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì shirkun asghar, òun náà ni ẹbọ tó yẹ sí pé ẹbọ kékeré. Wọ́n ní wa huwa kullu amalin qawliyyin aw fi'liyyin, òun náà ni gbogbo iṣẹ́ tó yẹ sí pé bóyá ọ̀rọ̀ ni àbí iṣẹ́ ni, sabata shar'an itlaqu ismi shirki aw al-kufri alayhi, tó yẹ sí pé ó wá nínú òfin Ọlọ́run Ọba, tó wá nínú ẹ̀sìn, tó wá nínú ọ̀rọ̀ Ọlọ́run àbáwọ̀ ànábì pé kíní yìí ẹbọ ni. Wa ulima, lóòótọ́ wọ́n pè lẹ́bọ. Wa ulima min dalalati shar'i adamu khuruji sahibihi min ad-din. Àwa mọ̀ láti ara àwọn àkójọ ọ̀rọ̀ òfin Ọlọ́run Ọba yìí wípé lóòótọ́ wọ́n pè lẹ́bọ ni, ṣùgbọ́n ẹni tó bá ṣe ẹni náà ó sì máa jẹ́ mùsùlùmí, ṣùgbọ́n nǹkan tó ṣe yẹn nǹkan ẹ̀ṣẹ̀ ni, nǹkan tó lágbára tó lè báṣẹ rẹ̀ jẹ́ ni.
eléyìí òun ni ọ̀nà méjì tí ẹbọ pín sí. A ní pé ẹbọ pín sí ńláńlá ó sì pín sí kékeré. Méjèèjì tá a lọ pín sí yìí, méjèèjì rèé, èwo lọ́lọ́run bá yọ́nú sínú méjèèjì? Wàláhì Ọlọ́run bá yọ́nú sí kankan nínú méjèèjì. Méjèèjì rèé inú nǹkan tó máa ń múyàn jẹ̀yà lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. Ṣùgbọ́n látàrí pé bó bẹ́ẹ̀ sìn òfin ṣe gbé wá ṣọgbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fúnra wa. Al-farqu bayna ash-shirki al-akbar wal-asghar. Ẹ wá rí ọ̀rọ̀ tó wà láàrin ẹbọ ńlá àti ẹbọ kékeré tó yẹ kí a mọ̀. Alákọ̀ọ́kọ́ nínú nǹkan tá a fi máa mọ̀ yàtọ̀ láàrin ẹbọ ńlá àti ẹbọ kékeré òun náà ni pé yukhriju minal millah ash-shirku al-akbaru yukhriju minal millah. Ẹni tó bá ti ṣe ẹbọ ńláńlá o, ẹni náà rè ó ti jáde kúrò nínú ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Torí ẹbọ ńlá ilé nínú ìyàtọ̀ tí a fi mọ̀ ni. Ìyàtọ̀ ṣùgbọ́n ẹbọ kékeré ń tiẹ̀ la yukhriju minal millah. Ẹbọ kékeré ń tiẹ̀ tó bá ṣe ẹni náà ò tí ì ṣe kí nìyẹn, kò tí ì kúrò nínú ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, kò tí ì kúrò nínú Islam. Nínú ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ ìyàtọ̀ wà láàrin ẹbọ ńlá àti ẹbọ kékeré òun náà ni pé yukhallidu sahibahu fin-nar. Òun náà ni pé ẹbọ ńlá rèé ìmọ̀ ń jẹ́ kí ẹni tó bá ti ṣe tí wàá rè ti lè ṣe tó dẹ̀ pé ẹni náà ṣe tó lè ti di kèfèrí, ẹni náà rèé yukhallidu sahibahu fin-nar yóò jẹ́ kẹ́ni náà máa bẹ́nu lọ gbére tí ò ní jáde náà. Ṣùgbọ́n ẹbọ kékeré yìí sí èyí rẹ̀ ń tiẹ̀ la yukhallidu sahibahu fiha in dakhalaha. Ṣùgbọ́n ẹbọ kékeré yìí tiẹ̀ kò ní jẹ́ ẹni tó bá ṣe tó bá wọnú náà kò ní máa bẹ́ẹ̀ lọ gbére, yóò padà jáde kúrò nínú náà. Ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni yuhbitu jami'a al-a'mal. Òun náà ni kí ẹbọ ńlá tarí yìí ó máa ń ba gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe jẹ́ ni. Ẹni tó wà fi lè ti ṣe ẹbọ kódà pé ó ti láti kékeré ló ti ń ṣe ìsìláàmù títí ó fi wá pé bí ogún ti wá pé bí 60 àbí 70 years ó wá ṣe ẹbọ nígbà yẹn. Ìwé ẹni báyìí gbogbo iṣẹ́ tó ṣe lágbà tó ti bí dìgbà tó fi ṣe ẹbọ yẹn gbogbo iṣẹ́ yìí ti bàjẹ́. Ìwọ̀n ọmọ kékeré ń tiẹ̀ la yuhbitu jami'a al-a'mal kò ní ba gbogbo iṣẹ́ jẹ́, ṣùgbọ́n iṣẹ́ tí a ṣe ẹbọ nínú rẹ̀ yẹn gẹ́gẹ́ bí ẹni tó bá ṣe rìyáwù níbi ẹni tó ń kírun tó ṣe kárí mi yóò ba ìrun tó ń kí yẹn jẹ́, ṣùgbọ́n kò ní ba gbogbo iṣẹ́ tó kù jẹ́. Èyí ẹbọ kékeré. Ẹbọ ńlá nínú àwọn ìyàtọ̀ àfihàn náà pé yubihu ad-damma wal-mal. Ẹni tó bá ṣe ẹbọ ńlá rẹ̀ ẹni náà ẹ̀jẹ̀ rẹ̀ ti ṣe kí nìyẹn ó ti dẹ̀tọ́, owó rẹ̀ náà ti dẹ̀tọ́ láti kí nìyẹn o láti gbà lọ́wọ́ rẹ̀ àti pé láti tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ẹbọ kékeré ń tiẹ̀ la yubihuhuma kò yẹ kí nìyẹn o kò ní sọ ẹ̀jẹ̀ rẹ̀ àti owó rẹ̀ di ẹ̀tọ́. Eléyìí ni ṣókí nípa ọ̀rọ̀ ẹbọ tí ibi tá a fẹ́ gbà wọlé lónìí. Pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala láti àbí ẹ̀kọ́ tó tún ń bọ̀ a máa wọnú àwọn àlàyé nínú ẹbọ. Torí ẹbọ tá a rí ìrẹsọ fún wa ó pín sí oríṣiríṣi tó dẹ̀ yẹ sí pé ó ní àwọn ìran oríṣiríṣi. Ọlọ́run bá subhanahu wa ta'ala èmi àti ẹ̀yin kọ́lọ́run kó ṣọ́ wa kúrò níbi ẹbọ. Ìsìláàmù tá a ti wà lórí rẹ̀ yìí kọ́lọ́run má yẹ ẹsẹ̀ wa kúrò nínú rẹ̀ láíláí. Àwọn tó ti wá kó sẹ́bọ náà nínú àwọn alásùnmọ́ wa àbáwọn tó yẹ sí pé wọ́n jìnà sí wa àbí Ọlọ́run subhanahu wa ta'ala kó bá wọn mú wọn kúrò nínú ẹbọ kó bá ní dáhùn padà sínú ìsìláàmù kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sórí òdodo kó dẹ̀ yẹ kí a tán sí orí òdodo. Eléyìí ni ibi tí a ti dánu dúró lónìí. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.